bọ́mọ báwọn Yorùbá ládẹ bá àrọ̀bá bá àrọ̀bá ṣáàlì bàbá ìtàn yóò Ọlọ́run. great grandmother mi mo gbọ́tọ̀ kan lẹ́nu wọn kan tó relé kan lárùn bá mi tẹ́yẹ bí ìdílé ó sáfẹ́fẹ́ ire. wọ́n ní láyé ìgbà kan tòyìnbó wá lòyìnbó mú pa àṣìparọ̀ wá ó Ọlọ́run. kò tiẹ̀ yé mi ọ̀nà wo lòyìnbó gbà bá wọn sọ̀rọ̀ òun náà tọ́ndẹ̀ wá ń fi góòlù wọn gbàgbé. màmá ní láyé ìgbà yẹn láyé ìgbà tójú ń bẹ̀ lórókún wọn lóyìnbó àpòkè wá fáwọn grandmother wọn wọ́n ní kó wá máa fi góòlù wọn gbàgbé. kó wá máa fi góòlù wọn gbàgbé torí Ọlọ́run bẹ́ẹ̀ èrò wìtìwìtì lọ́dọ̀ òyìnbó ní ìdígbà yẹn. ẹ wá wo òyìnbó tó ṣe ohun tó báyìí mọ́ wọn bàbá wa o òyìnbó ló tún mẹ́sìn wọlé Ọlọ́run. wọ́n mẹ́sìn wọlé wọ́n ní kọ́ mẹ́kún ó dàgùntàn ọmọ Yorùbá ò rọpọlọ rò ṣé òdẹ ti bọ́ báyìí báwo la ṣe dùn tó kí n rẹ́ni rí ohun tí mo rí lọ́wọ́lọ́wọ́. òyìnbó ibà ṣèkà fúnra wa Ọlọ́run. òyìnbó tó ní àmàdẹ́sẹ̀ àbáláyé mọ́ o àwọn òyìnbó ló kọ́ mọ̀ wọ́n wá síbẹ̀ láti wá kọ́ṣẹ́ ẹ̀fà ló ń jẹ́ tán ni ò dáná fọmọ wọn jẹ. ta ló mọ̀ tán Ísọ̀ àti Jákọ́bù tó yìnbó kọ́ Jákọ́bù ni mo fẹ́ o Ísọ̀ ni mo kórìíra. Jákọ́bù bí òyìnbó gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ Ísọ̀ ṣàlèyàn dúdú o bí tiwa. Ísọ̀ ṣàlẹ̀ kan Jákọ́bù làbúrò Jákọ́bù torí àṣàrò òbí ìbí ẹ̀gbọ́n ẹ̀ àwọn bàbá wa ta góòlù wọn fóyìnbó nítorí ìgbé. now listen. òyìnbó ló sọ wípé aṣògùn bí wa nù wọ́n lẹ́ni bá ti ṣẹ̀sìn àbáláyé òní lè bọ́ ọ̀run sí ni. now àti ṣògùn bí dànù àmì ráre èmi ti rẹ́ni tó gbàwẹ̀ yóò tí ó sàpá. bẹ́ẹ̀ oògùn òdò táwọn bàbá wa lè ṣẹ́ pẹ̀lú 2 náírà àmọ́ òyìnbó ti sọ fún wọn kọ́ mọ́ ṣe yẹn nítorí ọ̀run. ọmọ ẹlẹ́ran ń jẹgungun ó máa ṣe ẹ̀wà wọ́n máa láṣọ tó rìn níwòròyé onígboro. inú ńlọ ẹnìkan wọ́n jẹ́wé ìfìrin fún ó yàrí pátá ó ní kwaya master lòun níjọ wọn. Holy Ghost fire náà pèlè lórí tó fi dákẹ́. Yorùbá sì torí àṣàrò tó kù bí wọ́n o. Ike dẹ́dẹ̀ kó fún àwọn gbàgbé òlù lọ. Yorùbá ròdù rẹ̀ wò. Ẹ bá já padà sílé wa nítorí òmìnira. Ó dá mi lójú òyìnbó fa agbára ṣeré. Ẹni tí lòyìnbó lè ṣe nítorí agbára. Ìran ọjọ́ ọ̀la wa lòyìnbó rí náà fi dọ́gbọ́n sí i àbí òyìnbó ló ń ṣèbọn ṣáṣe òyìnbó gba ọ láàyè kó láyè ta.